ọmọ Oòduà ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ yìí ti takùn sí mi níkùn orúwé tuntun àfi ká tètè mọ́ lọ káyọ̀ mùdùnmúdùn inú eegun kájà ó tó gbé eegun ìmọ̀ràn gidi lè yí o ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ṣe bọ́jà lẹ wà orí ọmọ tuntun wa ti ń wọ́ o àfi káwọn alálẹ̀ ó má sàsùn píye ṣé bẹ́ẹ̀ rántí ìgbéyàwó tipátipá ọjọ́ sí tẹ́ ẹ fọgbọ́n ẹ̀wẹ́ òun mọ̀nàfìkì fọwọ́ sí òun ló bímọ tá à ń pè ní Nàìjíríà yìí o ọjà erùpẹ̀ tẹ́ ẹ fòṣèlú tà lọ́jọ́ tó ti pẹ́ owó òkúta rẹ̀ là ń ná ìpànìyàn bí ẹni pajábọ̀gún ilẹ̀ Yorùbá wá peléke ẹ̀mí aláìṣẹ̀ wá ń fojoojúmọ́ bọ́ nítorí kíni gbogbo àwọn àlejò ọ̀ràn elédèkéde tá a gbà tí wọ́n di kàńdá nínú ìrẹsì àtàwọn àtàrà wa tí ń gbàbọ̀dé fún wa igbe rárá òun lára ké wọlé gbẹ́gun bá wọlé gbogbo ajá kọ́ ló lè dákẹ́ akékaka kọ́lọ́rọ̀ ọgbọ́n mo tún dé ṣe bẹ́ẹ̀ mọ̀ pé mi ọmọ ajé lọ́gbọ́n lé Olúgbọ̀nà lóde Òṣogbo òun ò ní yé wí o ọ̀rọ̀ òṣèlú orílẹ̀-èdè yìí tá a pè lọ́wọ́ ẹ̀ ó ti ń láàárọ̀ nínú ṣe bó ṣèlú ọ̀hún la ṣe tá a gbìgbìgbì sínú ara wa àtòrí òṣèlú adorí ẹ̀sìn kodò adọ̀tá ara wa òṣèlú ọ̀hún náà nípìnlẹ̀ ẹlẹ́yàmẹ̀yà tọ́fọ̀n fi tọ́ gbẹ̀gìrì títíré lágbàárín ọmọ ìyá mẹ́ta ìgbé ayé tá ń gbé ó wá di tọmọ ìyá Haúsá ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí gbà mójútó o èmi ò ní dákẹ́ bí olúndù láì sọ̀rọ̀ ṣé bó ṣèlú ọ̀hún ló bímọ alákatakítí Niger Delta lọ́jọ́ sí òun náà ló bí ikọ̀ mùjẹ̀mùjẹ̀ Boko Haram kó tó wá di tàwọn dáràndáràn tí wọ́n ń pera wọn ní darandaran ṣé nítorí ipá fẹ́ dẹ́kun ayé lásán la fi ń fẹ̀mí ara wa ṣòfò ẹ̀ rí àsìkò tó yẹ káwọn olórí ilẹ̀ Yorùbá ó sọ̀rọ̀ sókè lákòókòrò bá mú wọn lẹ́nu gbogbo ẹni bá gbàbọ̀dẹ̀ fún àlàáfíà àti ìṣọ̀kan ilẹ̀ Yorùbá yóò le kò ní ba tó bá ba kò ní róhun mú ṣe tó bá tún pẹ̀yìn dàtán kò ní fi kọ́bọ̀ sílé dọmọ ẹ bá mi sàmí ọ̀rọ̀ gbogbo orí adé pátápátá àrùn lẹ̀kẹ̀ ẹ dìde ọ̀rọ̀ ààbò ilẹ̀ yìí ti dàpérò fún gbogbo ọmọ eriwo ọ̀nìrìṣà ilẹ̀ Ifẹ̀ Aláàfin Ọ̀yọ́ Aláké tìlú Ẹ̀gbá Òṣèmọ̀wé Oǹdó Ọ̀ràngún Ilé Ìlá Ọba of Lagos Àtaọ́jà Òṣogbo àti gbogbo orí adé pátápátá mo forí àpèrè àwọn baba ńlá yín bẹ̀yìn o kẹ́ẹ̀kẹ́ pé Ààrẹ Ọ̀nà Kakanfò kápá wọ́pọ̀ lébi lọ́nlẹ̀ yìí oyè àwòdì tá a fi yín jẹ́ ń jọ́ sí bẹ́ẹ̀ lè gbẹ́dìyẹ bẹ́ẹ̀ sì lè gbẹ́dìyẹ ọ̀tẹ̀ yìí la ó mọ̀ àbódìgbà táwọn ajínigbé bá ń gorí adé lórí àpèrè ẹ má pẹ́nu ọmọdé mi rùn kẹ́ fọ̀rọ̀ àbò ilẹ̀ yìí gún lágídí àsìkò tí yín rè o ká dúpẹ́ lọ́wọ́ akọni ọmọ Oòduà Sunday Ìgbòho tó síwájú ogun takò àwọn kọ̀lọ̀rọ̀ sí tí wọ́n láwọn balẹ̀ yìí jẹ́ ìgbà tẹ́sí sí ń jẹ légbò kò sẹ́ni tó wí elégbò wá ń jẹ ẹ̀sìn ariwo wá gbalégboko gbogbo akọni ọmọ Oòduà àsìkò tó láti jìjàǹgbara lọ́wọ́ àwọn àlejò ọ̀ràn káyọwọ́ òṣèlú kúrò níbi ọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn kí gbogbo wa jọ mójútó torí pé késekése ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ kàṣàkàṣà ń bọ̀ wá bọ́rọ̀ ìdìbò bá wọlé dé o àfi bẹ́ẹ̀ bá fẹ́ ká rọmọdọ́mọ Oòduà ó gbé yín ṣépè àtọmọdé àtàgbà ọmọ ọkọ Oòduà táàjọ jìjàǹgbara ọ̀rọ̀ EndSARS lọ́jọ́ sí ẹ bá jẹ́ àpawọ́pọ̀ ká tún dìde bí akọni ọmọ Sunday Ìgbòho kájọ rẹ́yìn àwọn ajínigbé gbé nípa àbódìgbà tí wọ́n bá wá ń daran káwa mórí ibùsùn àmọ́ ẹ jẹ́ rántí pé ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan ò gbọ́dọ̀ sọnù níbi ìjàǹgbara ọ̀tẹ̀ yìí o ká gbàgbé ọ̀rọ̀ ẹ̀sìn àtòṣèlú pẹ̀lú ìtàn tó lè mú kífẹ́ ó sọnù láàrin wa káwọn orí adé ó dáàbò bòlú káwa náà ó mọ́tara alẹ́ wa lọ́pọ̀ káyé sọ̀rọ̀ àlùfàǹsá sórí adé wọn kì í ṣẹni àárífín ká dira wa lámùrè ká ṣera wa lóṣùṣù ọwọ̀ ká dúró bí ìgbà ẹ̀kẹ́ ó dá mi lójú pé tó giri wa ò bá lanu àjàṣẹ́gun la ó fìjà èyí jà èmi ń ké o pé kí gbogbo ọmọ ọkọ Oòduà ó fìmọ̀ ṣọ̀kan lórí ọ̀rọ̀ ààbò ilẹ̀ yìí ká lè ṣàṣùforí lẹ́sùn kákàríbi ronú àgbéga ilẹ̀ wa ó dá mi lójú gbangba pé àwọn agbára ajẹ́bí idé táwọn baba ńlá wa lò láti ṣẹ́gun ọ̀tá ń jọ́ sísì ń bẹ àsìkò tó o láti kó wọn jáde fún ààbò ilẹ̀ Oòduà.